sickness. Daddy, àlàáfíà fún yín o. Choir pastor. Ó ṣe jáde sí Àdìgá aláwàdà. Choir àwẹ̀. Ṣé choir lọ fi máa ń wé pastor church? Ara respect ni o. Respect ló la. He shock you. Ẹ ká sọ sá. Ẹ ká sọ sá. Ajẹ́kó dára fún yín. Àmín Jésù. Olúwa sọ yín di àgbàlagbà. Àmín Jésù. Orúkọ Jésù ògo yín ò ní sọ. In Jesus' name we are praying. Jésù Kristi Olúwa wa. Àmín. Kí máa sàmì ayé ilé ẹ̀ máa ń wí. 70 years old man. Mo ń lọ sórí òkè lọ bá Olúwa sọ̀rọ̀ ni mo rí yín. Ṣé kò sí o? Àlàáfíà ni dájú. Ojúlé TV ti ẹ̀fọ́ tí mo fi fẹ́ bá sọ̀rọ̀ lójú alàgbà àjọ. Sẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wo èmi. My name is AJIKAGBORO àrìnkágboro òjì kùtùkùtù gómìn ìgboro bọ́jú ẹni fojú di mí fojú di kú ẹni fojú di mí fojú dàrún béèyàn bá fojú di mí fojú dọ̀run lákejì ògùn lákàyè my brother. Sẹ́rí èyí tá a tó yẹ̀ wá ní kí sẹ́mi pé àṣẹ̀bọ́nú ọdún tuntun ni ó wá wò ó pé ọdún tuntun èèyàn gbọ́dọ̀ gba bó bá ṣàṣe jẹ́ kẹ́ ẹ gbàdúrà fún àwọn ọdún tuntun. Will you keep quiet? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run orúkọ tèmi ni TOPE ALABI. A wá rí yín fún àdúrà inú ọdún tuntun. Bí bá ṣe ń lọ yìí kẹ́ fi àdúrà yín kẹ́ fi sìn wá wọnú ọdún tuntun. Pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run àti tiyín àmọ̀pọ̀dún yìí yóò dáa fún wa. Òun la wá rí yín fún sá. Àdúrà yín ó gbà ní orúkọ Jésù ìbànújẹ́ ò ní fi tì í sílẹ̀. Ewúlẹ̀. Awolé àgbà. Wọ́n ní kúnlẹ̀ jọ. Èmi ò mọ̀ pé kúnlẹ̀ ń wọlé. Will you keep quiet? Ọlọ́run ayérayé ọba tó pọ̀ ní ipá àti agbára. Bátẹ́nìkan ò ní torí gbogbo ayé. Àwọn ọmọ rẹ wá síwájú rẹ Olúwa ní òní nítorí pé a ti wọnú ọdún tuntun. Wọ́n yín níbi iṣẹ́ àwọn ò gbọ́dọ̀ rógun àsúrépè. Àmín. Àwọn ò gbọ́dọ̀ rógun emergency. Àmín. Orúkọ Jésù ẹ ò ní rí aburú. Àmín Jésù. Adé ò fẹ́ dá fún ọ ni. Àbá yẹ pásítọ̀ fẹ́ bàjẹ́ ni. Adé ò fẹ́ yẹ pásítọ̀ ni. Nígbà tá a wá bí pé ní kẹsẹ̀ prayer fún ọ kẹ́ ẹ gbàdúrà fún àwọn ọdún tuntun. Tá a wá bẹ̀rẹ̀ sí kí èpè mọ́lẹ̀ dákun sáwò lọ sí. Nọ́ọ̀sì ni. Nọ́ọ̀sì ni. Ó lọ gbọ́dọ̀ pé ní nursery school ni. 70 years old man. Ẹ dákun ṣé tí ò bá rí àsúrépè aburú kí wọ́n sọ pé ọ̀kadà abẹ́ nìkan abẹ́ nìkan ò gbádùn o abẹ́ nìkan ṣe kankan tí mo bá súré pé bóun ni ó ṣe jẹun abẹ́ mi náà tó jẹ́ pé iṣẹ́ panápaná mo ń ṣe tí mo bá sọ pé ní ilé kan jóná àbí ṣọ́ọ̀bù ń jóná bóun mo ṣe fẹ́ jẹun ẹ wá débi ẹ̀kẹ́ pé mọ́lẹ̀ fún àbí ò fẹ́ yẹ ẹni. Olúwa dáríjì wọ́n nítorí pé wọn ò mọ ohun tí wọ́n ń ṣe. Àmín. Bí wọ́n bá ní ìrònú tó sì mọ̀ nígbàgbọ́ tó mọ̀ nínú ọkàn rẹ̀ àníyàn èèyàn òun ni Olúwa fẹ́ wò. Èyí bá máa ta epo kọ́ máa ta àlùbọ́sà ní tó o bá rí ọta àníyàn rẹ lẹ́nu iṣẹ́ rẹ l'Olúwa fẹ́ lò. For example bí mo ṣe wà tí wọ́n bá ní bó o lànà rẹ yóò ní àná mi dá. Tí wọ́n bá bí pé bó o lò ní mi máa ní òní mi dá o. Bó o láyé rẹ àná ayé rẹ àná dá. Bó o wá láyé rẹ òní ayé mi ò ní dá. Lójú gbogbo yín èpè lẹ́ẹ̀pẹ̀ kì í sì ṣépè torí pé àníyàn l'Olúwa fẹ́ wò. Inú rẹ dúdú inú rẹ ò sì máa kọ́bọ̀. Wá torí pé wọ́n jẹ́ nọ́ọ̀sì ìwọ jẹ́ panápaná kẹ́ ẹ máa rí jàǹbá Ọlọ́run ò ní jẹ́ rí jàǹbá. Àmín bisimilayi náà tẹ́ ná kálíkà ọ̀sára ògùn lákàyé àmín Jésù. Àìsàn ara AJIKAGBORO mo fẹ́ kẹ́ bá ń jọ kẹ́ ẹ fàdúrà bá ń gbà kó. Ṣé rí ìfọ̀rùn kan tó fún mi bí? Mo kọ́kọ́ rí ilé ayé lọ. Bàbá ẹ dákun owó iṣẹ́ tẹ̀sí ló lẹ̀ gbà. Ṣé rí kí n tó lè gba owó lọ́wọ́ rẹ̀ ọ gba àwẹ̀ 56 ó sì gbé orí òkè láì jẹ nǹkan fún odidi ọdún 10 tẹ̀lé mi ká lọ sórí òkè. 72 days. Jésù Kristi Olúwa wa gan kò lọ 72 days lórí òkè. Ẹ fẹ́ lọ rúra yín àbí? Ká jẹ́ yín.